Àbí nítorí ìdájú. Lórí ọ̀dọ̀ ìlú ìṣọ́lá ọ̀. Ìyẹn agbọ́dún kí wọ́n pàṣẹ náà. Ìlọ́jọ́ ìbílẹ̀ láti pàṣẹ. Ẹbí àjọ. Ọba ilẹ̀ Mojísọ́lá. Ibà Gàdíyànà, aráyé o, ẹ̀fà àjò. Aráyé o, ẹ̀fà àjò. Ẹ̀jẹ̀ tí kí ẹ sí ọdún ìpàdé. Ọ̀rẹ́ àdúgbò. Aráyé o, ẹ̀fà àjò. Aráyé o, ẹ̀fà àjò. Ará àdúgbò Olúwa o. Ìbàdàn ní Agbákùnrin, Ààrẹ Ọ̀nà Kakanfò of Yoruba land, National Coordinator OPC, Nigerian activists, politicians, traditional aristocrats, àdìyẹ́yọ̀ fi ọ̀pọ̀ ìbò Mojísọ́lá. Bàbá Olúwa tó bàbá Olúwa ṣe bàbá yìí lọ́dẹ̀ bàbá Táíwò òkè ẹ̀sìn. Ọmọ ilé ìwádìí àbílì Adá ọmọ bàbá Olúwàdà Adá Adélọ́dún ọ̀pọ̀ ọmọ Olúwàdà. Ọmọ ọlọ́rin gidi àdìgidi àgbọ̀gbọ̀. Ẹgbẹ́ ọ̀sà tẹ́lẹ̀ ló máa ń lò. Ẹgbẹ́ ọ̀sà náà ó. Ààrẹ kíkà. Ẹgbẹ́ ọ̀sà náà ó. Tẹ́lẹ̀ ló máa ń lò. Ẹgbẹ́ ọ̀sà náà ó. Ààrẹ Ọ̀nà Kakanfò. Èdè lọ́jọ́ ìbí yẹn. Ẹ̀mú ẹ̀ṣẹ̀ yẹn. Ẹ̀mí àjọpọ̀ ẹ̀. Òye àjọ ìbí ẹ̀. Ẹ̀mí tó ṣe 52, á ṣe 60. Ẹ̀mí tó ṣe 60. Bàtún ṣe 70, ọ̀rẹ́ tó bá ṣe 70, bàtún ṣe 80, tó bá ṣe 80, bàtún ṣe 90, tó bá ṣe 90, bàtún ṣe 100, tó bá ṣe 100, bàtún ṣe 120, bàtún ṣe bẹ́ẹ̀ lọ́lọ́lá lọ́lọ́wọ́. Àwọn ọmọ ọ̀pọ̀ ìbá. Ọmọ ọgbọ́n ẹ̀fà mi ò kájọ̀ ní ọgbẹ́ ìgbà. Gbogbo gbẹ́gbẹ́ ìgbàgbọ́gbọ́ ààrẹ nílé ní gbogbo ilé. Ìlóyè ọgbọ́dá sí ọba wáyé àjíbọ́lá Sádìkù. Ààrẹ ló ní kí gbogbo ilé. Ó sì fi gbogbo ilé ọgbọ̀gbọ̀. Ọ̀túnba Ọ̀bánigidi. Ààrẹ
Ààrẹ ló ní kí gbogbo yín gbogbo kábíyèsí. Wọ́n sì kí gbogbo yín ọba wọ̀nyí àjùmọ̀lá lọ́sọ̀. Ọba mi pé bí ìjẹta. Ẹ̀rín bá ti di fọ́ọ̀sì. Àti ìṣẹ́yà màjẹ́sì ọba Buhari. Ọlọ́ba.